tó fi dérí pé àwọn bíṣọ̀bù wa tó fi dérí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá Prof Banji Akintoye wọ́n máa kọ̀ntínú gẹ́gẹ́ bí lídà Yorùbá afaramọ́ àbá afaramọ́. èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè. ẹ̀sìn mẹ́ta ló wà ní Yorùbá. ẹ jẹ́ ká mú bẹ̀. Prof Banji Akintoye òní ní 23 September 2022 gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ní wàá jókòó yìí wọ́n bẹ̀rẹ̀ láti Dr. Oríire tó fi dérí ọmọọba tó fi dérí ọba wa ní Èkìtì tó fi náà pòfẹ́sọ̀ lídà gbogbo Yorùbá Council of Elders gbogbo àwọn lídà wa ní journalist gbogbo mídíà ní Nàìjíríà tó fi dérí pé àwọn bíṣọ̀bù wa tó fi dérí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá Prof Banji Akintoye wọ́n máa kọ̀ntínú gẹ́gẹ́ bí lídà Yorùbá afaramọ́ àbá afaramọ́. afaramọ́. abẹ́ wí. àwí. iṣẹ́ wà fún lẹ́wà. orílẹ̀ ìbí wa. kàgbéga 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 fàyè rí. Ìgbàgbọ́ wà ní pé bá ṣe bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan òmìnira ló yẹ jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtọ̀run tó dára. Ọmọ Olúwa dìde wọ́n sì ipò ẹ̀tọ́ rẹ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Prof Banji Akintoye wọ́n máa bá lídà Yorùbá lọ ní agbára Ọlọ́run ìta ń wá fún Yorùbá nation yóò tẹ̀ wá lọ́wọ́. Bàbá ní orúkọ ọmọ ní orúkọ mímọ́ in Jesus name. Máa jọba lọ. Olúwa Máa jọba lọ Olúwa. alágbára Kò lè rọ̀ lóyè. Alágbára ta kò lè ṣẹ́gun ní. Ìjọba rẹ̀ dùn mọ́ ayé lé o. Máa jọba lọ Olúwa. èmi yóò gbé ọ̀gá. Ọlọ́run mi, èmi yóò gbé ọ̀gá. Ọlọ́run mi, èmi yóò gbé ọ̀gá. Ọlọ́run mi, ju gbogbo òrìṣà tó ń bẹ láyé. Gbémi sókè. Lọ́wọ́ sókè, kí àwọn ayé lọ. Gbogbo ayé mi, jẹ́ kó yọ jáde. Àmì lọ́wọ́ sókè, màmá jẹ́ òpẹ́. èmi ni tí náà lóòótọ́ bàbá confam international ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè.